ojoojúmọ́ pẹ̀lú Olúṣẹ́gun Ládébùà. Episteli ti Pọ́ọ̀lù Àpọ́stélì sí àwọn ará Éfésù orí 3. Túdánẹ́ mo bẹ̀mẹ̀ ọ̀fọ̀ kí rẹ̀wẹ̀sì kó má mú ẹ nínú dédé wàhálà rẹ̀ mi. Nítorí rẹ̀ rèm ṣe ògo rẹ̀. Túdánẹ́ rẹ̀ mo ṣe ń fún ekun rẹ̀ mi kúnlẹ̀. Rí bàbá Ọlọ́run Olódùmarè ẹni rèm ṣe Jésù Kristi. Orúkọ nira fún pé dédé òdìlé rèm bẹ́ lọ́run àti náyé. Kó n lè fìrún ẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ògo rẹ̀. Ká lè fu agbára rẹ̀ dèmẹ̀ námúrì nípa ẹ̀mí rẹ̀ ní ti ẹni inú rẹ̀. Kí Kristi Jésù Olódùmarè ẹni kó lè máa gbé inú ọkàn rẹ̀ pa gbàgbọ́ ọfọ bẹ́ẹ̀ ti ń fún gbòǹgbò múlẹ̀ rèm ṣe kẹ́ńdẹ́ ń fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nínú ìfẹ́ kẹ́mẹ́ kó lè nà agbára láti mọ pẹ̀lú dédé ọwọ́n ònìyàn mímọ́ ń rí ibù àti gígùn àti jíjẹ́ àti gíga náà jẹ́ àti láti mọ ìfẹ́ Kristi rè tayọ mọ̀ ká lè fún dédé ẹ̀kún Ọlọ́run Olódùmarè kún mẹ́ ǹjẹ́ ọ̀nẹ́rẹ́ iléeṣẹ́ nọ́pọ̀ yanturu ju dédé ńrọ̀ra ń béèrè lọ tàbí ra nérò gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti ń ṣiṣẹ́ nínú rẹ̀ ni òun rí ká máa fún ògo wọn nínú ìjọ àti nínú Kristi Jésù Olódùmarè ẹni títí randíran dédé ayé àìnẹpẹ̀kun àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùà.